káàsán bàbá. Ẹ káàsán. Ẹ jẹ́ bá a dárúkọ yín fáwọn ará rẹ̀. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adéjùmọ̀bí Adémọ́lá. Ẹ̀jọ̀ lórí ìfilọ́lẹ̀ òfin tí wọ́n fẹ́ filọ́lẹ̀ nípínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ìṣẹ̀mọ̀tẹ́kùn pé ẹni tó bá ti lò bí 20 ọdún ní ìpínlẹ̀ Èkó tó bá dẹ̀ gbọ́ Yorùbá dáadáa tó gbèdè Yorùbá ló lè join Àmọ̀tẹ́kùn. Ẹ̀jọ̀ kí lè èròǹgbà yín lórí òfin náà? Lórí òfin náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àwọn bàbá wa sọ yí pé ìsíwò ìwòrìwòwò ohun tá a bá dìjọ wò gẹ́gẹ́ ló ń gún tí wọ́n á padà kàńdá nínú ìrẹsì ni ó padà jẹ́. Nígbà tí ẹ bá sọ pé ó gbọ́ Yorùbá tó gbọ́, ǹjẹ́ ó bọ̀wọ̀ fún àṣà, ǹjẹ́ ó bọ̀wọ̀ fún ìṣe, báwo ni ìlọsíwájú irú ìgbé ayé àlàáfíà wo ilẹ̀ fẹ́ kí wọn ó gbé irú ìwàsí wo lẹ èmi ń tèmi o èmi ò fọwọ́ sí. Tẹ́ bá sọ pé nìkan gbọ́ Yorùbá tó dẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ń gbé tó pọ̀ jù sí ṣé wọn ò ní gbàgbọ́ jù nǹkan tá à ń sọ ni èmi ò fọwọ́ sí. Kò bójú mu kò dẹ̀ tọ̀nà. Nínú àwọn yẹn tá a bá gbé ẹwà tàbí ráìsì rà lẹ́sìn tá a máa yọ kọ̀ǹda kúrò náà tá a bá ti wá mú gbogbo àwọn yẹn tá a bá da gbogbo wọn papọ̀ kò sí kán má gbẹ̀yìn bẹ́bọ jẹ́ wọ́n máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́ gbẹ̀yìn náà wọ́n máa gbàbòdè láti inú ẹ̀. Mi ò fọ ní tèmi o èmi ò fara mọ́ mi ti ẹ̀ fi gbogbo ara mi fi kankan sí kí Yorùbá tá a bá lè ṣe tó wà òkè kí Yorùbá nìkan kan dá ṣe tí Ìgbò náà bá fẹ́ ṣe tiwọn kan ṣe tiwọn lọ́tọ̀. bọ̀ Yorùbá àwa ara wa ni mo fọwọ́ sí láti ṣe because nílẹ̀ Ìgbò wọn lè gba Yorùbá láyè nílẹ̀ Haúsá náà wọn lè gba Yorùbá láyè so àwa Yorùbá tí bí àwọn Yorùbá ilẹ̀ Yorùbá mi tán ṣe gba Yorùbá àti Yorùbá láyè èmi fọwọ́ sí kí Yorùbá ní Èkó kí o faramọ́ o. ẹ̀ẹ́dẹ̀ nírò pé ó máa fa bóyá èdè àìyedè torí pé kò ní fa ìjà ẹ̀yà àbí nǹkan kan bẹ́ẹ̀. kò lè fa because Haúsá ò lè gbà kí Yorùbá máa jọba lórí wọn bẹ́ẹ̀ náà ní Ìgbò lè gbà kí Yorùbá jọba lórí wọn láéláé ọmọ onílù á ṣèṣe ìlú onílé máa ṣiṣẹ́ olálejò máa ṣiṣẹ́ àlejò èmi ò faramọ́ kí Yorùbá ṣiṣẹ́ Yorùbá because gbogbo ilẹ̀ Yorùbá kò sí tó faramọ́ to me o èmi ò faramọ́. Pàtàkì ọ̀rọ̀ mi ò ju pé Yorùbá náà ló máa sọ pé tí ewé bá pẹ́ lára ọ̀sẹ̀ ó máa ń jọ ọ̀sẹ̀ ni ẹ̀tẹ́ tó bá ti lo 20 ọdún tó dẹ̀ ti gbọ́ Yorùbá gidi kò sí nǹkan tí òfin òrìṣẹ́ pé kó máa jọun Àmọ̀tẹ́kùn because ó ti pẹ́ lára wa ó ní ẹ̀tọ́ láti jọun Àmọ̀tẹ́kùn because wọ́n ní ẹni tó bá ti lo 20 ọdún ní ibì kan ó ti di ọmọ ọbẹ̀ ẹni ò dẹ̀ wá rí nǹkan tí ó bàjẹ́ tí ẹni ò lè fi jọun Àmọ̀tẹ́kùn. Ṣé ẹ faramọ́ ìfilọ́lẹ̀ òfin? Ṣé bàbá ibà dárúkọ yín fáwọn mímọ́? Orúkọ mi ni olóyè